kò dáadé tó àmọ́ ẹ̀kọ́ ọ̀ dérí Ṣàgámù àwọn òyìnbó jagbà ni wọ́n jì so èmi ò wá mọ oríṣi dọ́pẹ́ àwọn àkálìgbò tó ń jẹ tí wọn ò lè gbadé yìí padà because òyìnbó gbé fún wọn náà wọn kàn fi decorate sí ọ̀hún bí ni wọ́n fi ń jáwó and it's a stolen crown so why táwọn Ṣàgámù lè dìde kọ́ pírẹ́sì fún abẹ́ ìmọ̀ye àkálìgbò tó ti jẹ ní mọ̀pá tó ti gbádé yìí lọ why táwọn Ṣàgámù ṣe lè béèrè fádéwì pẹ̀lú owó sìmẹ́ǹtì tó ń rí kó ń bẹ̀ yẹn èlò lọ́ fẹ́ ná lówó sìmẹ́ǹtì tó máa fi rádé yìí gbà wọ́n kàn ní láti pariwo síta ní nà káwa náà dẹ̀ pariwo lé wọn lórí wọ́n á gbádé yìí lẹ̀ nà kábíyèsí kan jókòó bẹ̀ yẹn náà kàn kówó sìmẹ́ǹtì jẹ ni gbogbo títí ọ̀nà sìmẹ́ǹtì yẹn rí jagajaga wọn sí wọ́n dẹ̀ ní kábíyèsí ń gba kọ́ńtàtì ẹ̀ kó ṣe ẹ wo bẹ́ẹ̀ ṣe fara ní àwọn èèyàn mo ti gba abẹ́yẹ kọjá rí ó ba jíìpù mi jẹ́ ni ọ̀nà yẹn mo dé àárín ẹ̀tọ́ báyìí kò ṣe padà ọ̀nà Ògìjó sí Ṣàgámù náà ṣe ogun ẹni jagajaga ta ló wà ń díẹ̀ láàrin yìí a máa pariwo lé yín lórí yes ọ̀nà tó wá látògìjó sí Ṣàgámù kí ló ṣẹlẹ̀ cement road kí ló ṣẹlẹ̀ ládùúgbò owó tẹ̀ ń pa lórí cement bẹ̀rẹ̀ kí ló dé tẹ̀ lè ṣọ̀nà yẹn ṣadé bàjẹ́ nìyí ni ojú wa ti là kẹ́ ṣe nọ́mà cement road ó yẹ ká build ẹ̀ Ògìjó road ó yẹ ká repair gbogbo ẹ̀ kẹ́ ṣe ẹ̀ fara rárá lù ó ń ba mọ́tò jẹ́ àwọn èèyàn lè gbábẹ́ wọ́n sá fún ẹ̀jẹ̀ náà bá wà ní ìjòyè wà ẹ bá wa fíìsì títì yẹn mẹ́ a máa kígbe lóyún lórí tẹ́ bá fi ṣe ni ta ló ń kówó ẹ̀ jẹ. Ṣọ́ndà local government ní títì yẹn wà ní Abunda state ta ló ń kówó ẹ̀ jẹ Ogun state governor kí ló ń ṣẹlẹ̀ sí cement road Abíọ́dún kí ló ń ṣẹlẹ̀ náà ọdún mélòó lè fẹ́ fi pilẹ̀ wèrè kí ló dé tẹ̀lé ṣàwọn títì yìí kí ló dín in lọ́wọ́ ṣọ́wọ́ ni ò sí ní abẹ́ ń kó jẹ́ times owó ẹ̀ báyìí tú fẹ́ ṣe títì fáwọn àkàdé kápá kan jẹ́ wàhálà wà ń bẹ́ẹ̀ ni wọ́n fi ń jọ àwòdì ẹ̀ lè gbádìí ẹ̀ a máa pariwo lé ẹ lórí Abíọ́dún a máa pariwo lọ́ba Ṣàgámù kí ló ń ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ ṣàwọn títì yìí àbíkọ́ sọba ń bẹ́ẹ̀ ni. ìyá mi arrest my case. ẹ ṣeun ṣé adé yẹn lélẹ̀. eléyìí tí mo rí lórí Google lélẹ́yìí o ṣóò ni. hello bàbá. ẹ̀rẹ̀kọ́lẹ̀ tí wọ́n kí wọ́n ti lọ. àná òun ní nìyẹn wọn ò dé rí ẹni bá dé ẹ̀jẹ̀ fine. ó fine gan ni. wọn ò dé rí ẹ̀rẹ́ yẹ orí ẹ̀yẹn ni. kábíyèsí. ìjọ burúkú lẹ́ ń wọ́n mọ́tò tó ti ṣadé yẹn fún wọn wọn ò dé rí wọn á tún lè jà fún wọn lè bèrè wọn dẹ̀ ń kó gbowó sìmẹ́ǹtì jẹ kábíyèsí ní commission lórí báàgì kọ̀ọ̀kan kí ló ṣẹlẹ̀. adéyẹn nìyẹn adéyẹn nìyí ẹ rí ni wọn ò dé rí ẹ wo bó ṣe dúró bó ṣe stand ẹ wà kókó rí ẹ tákùkọ bá ké láyé ẹgbẹ́ àgbà lọ́rùn. nǹkan kékeré lélẹ́yìn náà kẹ́ gbà padà it's a stolen crown kẹ́ gbà padà fún wa. nǹkan pọ̀ gan tó kó lọ́wọ́ wa
bọ́kátẹ́ bẹ̀rẹ̀ láti ibì kan. ṣé kìdá ẹ ṣe pé wọ́n ti lọ ṣe fẹ́ẹ̀kì ẹ̀ sí ọba àkárìgbò tó lọ ṣe èyí dẹ̀ máa dé nìyẹn òyìnbó gba nǹkan display ní fake wọn ò lè rí ṣe náà. no nǹkan tí mo sọ kọ́ nìyẹn sà ní tí mo sọ ni pé ṣé kìí ṣe pé bóyá wọn ò mọ̀ pé wọ́n ti gbé lọ tán àwọn tún lè yẹ mọ̀ pé yòòyìn wọ́n tún lè lọ ṣe àdàmàdì pé káwọn máa dé yẹn lọ́dọ̀ tiwọn káwọn fi yẹn lẹ̀ síbi tó wà ẹ understand. no ó ní adé tẹ́lẹ̀ yìí represent. ok adé ìgangan ni adé tó gbé fún wọn pé kọ́ dé wọ́n máa náwọn adé míì bẹ́lẹ̀ ìlú lórí gbogbo adé yẹn. orúkọ ẹ ní àkárìgbò. àkárìgbò of Ṣàgámù. no adé gangan ló ń jẹ́ àkárìgbò àbí. adé àkárìgbò o táìtù oyè yẹn nìyẹn òun lọ́sọ̀ máa ń pè ní adé àkárìgbò. ok àkárìgbò ló bá ń jẹ́ adé ẹ̀ nìyí. ok. eléyìí ni ìyá adé wọ́n gbé fún wọn thousands of years láti ìgbà tí wọ́n ń fa ọ̀rọ̀ thousands of years. ìgbà tó ń fa gangan adé tí over 600 years old. ìyẹn lòyìnbó gbọ́ pé 600 years old ká ẹ jẹ́ àwò let's look at it wọ́n jí lọ ni o. bó ṣe wà yín náà bó ṣe jí lọ yẹn náà wọn ò padà wọn ò gbé sórí náà bí tó ń gbé wá sí. wọn ò gbé wákọ̀ gbé àwọn máa kọ̀ gbé sí mi fún ẹ̀wọ̀n ni náà àwọn ò lè ṣe náà. ẹ mú mọ adé gangan ìkankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tó bá gbé sórí wọn máa kú ni ọmọ tó bá gbé orí wọn máa kú. ìkan tí mò ń sọ náà ni pé ibi tó ń tún gbé wá sí náà báyìí wọ́n fi decorate wọ́n gbé sínú show glass sí London bíbá yìí náà ni wọn ò dé náà wọn ò tí ì dé rí bó ṣe wà yìí náà. àìmọye adé yàmà síbẹ̀ ṣèbí tàkárìgbò lásán kì í ṣe tàkárìgbò nìkan lọ́jì náà. àwọn èèyàn dẹ̀ ń sanwó lọ wọ́n fi ń jáwó ẹ bóyá fáìn ọwọ́ dẹ̀ lọ́ fi ṣe o pẹ̀lú agbára burúkú. ẹnìkan ló lè máa ṣe kí nìyí o. àwọn Ọbàtálá ló ń hun adé fún wọn. Ọbàtálá wà o. àwọn ló ń hun adé. agbára burúkú. àwọn ọlọ́ṣẹ́ gbogbo adé yìí fún wọn. Ọbàtálá ló ń hun adé. òun ló máa ṣe Ọbàtálá ìwé lọ́ba ọba Benin ò ní adé àwọn ìdẹ̀bà dé ni àwọn sọ lọ́wọ́. bí orúkọ yìí yóò dẹ̀ pé orúkọ ẹ̀ ni mọ̀mọ́ kan pé ọba Benin ni tí òun ló jẹ́ Ọbàtálá ni. ọba Benin ò ní adé náà àti báwọn ọmọ ọ̀rọ̀ míyàn lélẹ̀ eléyìí ò ní adé. wọ́n ní ọba Benin wọ́n ní crown ẹ̀ náà stone wọ́n jò náà ọba Benin wọ́n ní ọba Benin ò ládé wọn ìdádé ẹ̀ o. wọn jáde ọba Benin ò ní adé náà ilẹ̀kẹ̀ làwọn yẹn máa ń kó sórí náà. àwọn ọmọ ọ̀rọ̀ míyàn nìyẹn ẹ̀wọ̀n ò ní adé. ilẹ̀kẹ̀ ló máa fi ń ṣara wọn lóge wọ́n wà ní á kún láti orí wọn láti irun orí wọn títí dé ìbàdí àwọn gbogbo ara wọn aṣọ wọn ìlẹ̀kẹ̀ ní gbogbo wọn ìlẹ̀kẹ̀. ẹ̀yin ò rí pé adé ẹ̀yọ̀ nìyẹn máa ń gbé orí mu fìlà bíi fìlà ẹ̀yọ̀ ló máa ń di àwọn akólẹ̀kẹ̀ sọ́run àbúrò ẹ̀ ní Aláàfin ìyẹn máa ń débi abẹ́tí ajá ṣé àwọn kọ́tàkọ́tà àbúrò ni wọ́n ni ọba kọ́ ni wọ́n là. nínú gbogbo ọba ọ̀rọ̀ míyàn ló dóbò jù ó jayé gan. ẹ wọ́n ìyàwó tó fẹ́ ni anywhere tó bá ti dé kọ́ máa bímọ bẹ́ẹ̀ wọ́n máa lọ tiẹ̀ ni wọ́n á dẹ̀ sọ fún ọ pé tọ́mọ yìí bá ti dàgbà ẹ sọ́dọ̀ba òní kó jókòó sórí ìtẹ́yìn o agbára burúkú ni a dẹ̀ tún padà lọ jókòó sífẹ̀ àmọ́ tún níbi kan tún yá tún gbéra lọ́bẹ̀ nínú àárẹ̀njọ́ máa àárẹ̀njì ní láti àárẹ̀njì bẹ̀ tán á dorí àpèrè yẹn má dẹ̀ máa lọ.
ó try. Ẹ wo bá dé yẹn ṣe fine, Adé Àkárìgbò nìyí. Ó wà ń bí ó jókòó síbi. Wọ́n lè gba ọdún láyé Adé padà. Ẹ̀yin tẹ̀tẹ̀lì tẹ́tí tàdúgbò yìí. Ṣé ilẹ̀ fẹ́ rántí pé Adé wà London? Ọlọ́run, tó bá fi ṣiṣẹ́ oṣù kan lásán, bèjì kó bá ní káwá gbàdé ìpadà ni. Ìjayà a lè gbà padà mọ̀ dín ní sà. Ẹ wo ìgbà tí ìjọba Benin dé, gbogbo nǹkan ìṣẹ̀báyé wọn tí France gbé, gbogbo ẹ̀ ló gbà padà. Adé a lè gbà padà bọ̀ táwọn tó ní gangan àwọn tó jẹ́ number one primary tó bá make a move. Ọ̀dà tán bá make a move tí gọ́vnà ìlú yẹn tó bá support wọn ṣé wọ́n lè rí gbà. Ṣé ọba make a move gọ́vnà ní support ẹ̀? Ṣáde bàbá gọ́vnà ní tòbí ní support. Ìyá ẹ̀mọ̀ nǹkan tí mi ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé nǹkan táwọn òyìnbó èèyàn ṣe fẹ́ fi Yorùbá lẹ́nu. Gọ́vnà máa support náà tẹ́yìn bá make a move. But gọ́vnà ò lè máa make a move fún yín. Ok, ṣé tẹ bá ní gọ́vnà bíi Arẹ́gbẹ́ṣọlá yẹn tó ti gbẹ̀sìn torí ẹ̀ ti yí yẹn, ṣé yẹn ìyẹn máa support Olúwẹ̀? Ẹ tó bá ẹkọ máa jẹ́ kó wà wílẹ̀ pé òun kọ́ ló máa ẹ lè make a move padà yín náà pẹ̀lú Minister of Culture. Kò sí kan tó fẹ́ ṣe sẹ́. Ok, ó yẹ ẹ jẹ́ ń fún yín lápẹẹrẹ. Ẹ wo Minister of Culture, Art and Culture ti Lagos State, ọmọ Rauf Arẹ́gbẹ́ṣọlá Tẹ̀bílíkì. Ṣòru yẹn máa support àṣà àti ìṣe Yorùbá. Àwọn onírúurú. Kò jáde kó máa wà ń bẹ̀ láéláé. Ṣèbẹ́ lómi Adé tó kò bá lè ṣe. Bẹ́ẹ̀ni. Àwọn náà mọ̀ pé tí Yorùbá bá dá dúró lé ní gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé wa la máa gbà padà. Ó yẹ ká gbá náà. Òkúta. Gbogbo akíní máa dá blessing padà sílùú náà. Òkúta tán ń lò ní UK tó fi ń búra ẹ̀ gbogbo ẹ̀ la máa gbà padà. Ọ̀dọ̀ wa náà ti jí gbé. Ọ̀dọ̀ wa kọ́ kíní láti jí ẹ̀ gbé Ethiopia. Ok. Ilé ajé wa. Àti adé wọn yẹn pẹ̀lú kíní bọ́ọ̀lù tó ń gbé sọ́wọ́ yẹn. Ethiopia ló ti jí gbogbo yẹn. Ìjayà bàbá mi. Ẹ sọ̀rọ̀ mo ń gbọ́ yìí mi ṣàṣòdì. Ìwọ́dẹ̀ dé nìyẹn Ìjayà. Wàá kàn máa bú yẹn ṣá. Torí ẹ̀ mo ti fẹ́ ta yín lóhùn, ṣe fẹ́ sọ̀rọ̀ ni àbẹ́fẹ́ jà para. Ta ló pè ẹ́ ló di báyìí? Àpárá wo ni? You slept on the wrong side of the bed. Màmá yìí mo ráyè ẹ̀ jàre. Ẹ máa sọ̀rọ̀ tí yín lọ fi sílẹ̀. Àwọn wo ni kò máa sọ̀rọ̀? Jẹ́ kí n béèrè question lọ́wọ́ ẹ̀. Jọ Ìjayà. Ní time kan, ìwọ ló mọ̀. Ní time kan, Ọọ̀ni of Ifẹ̀ had to pay a lot of money láti gba nǹkan kan padà ní Britain. Kí ni monument yẹn? Ṣé Adé ni àbí àwọn kíní òrìṣà wa yẹn ni? Torí wọ́n ní kíní kan wà ní ṣé Westminster yẹn náà ni ní palace yẹn. Wọ́n ní kíní yẹn máa ń mí ni. Wọ́n ló dé ṣì wà ń bẹ́ẹ̀ jọ kíní tó ló ń mí yẹn. Ok, òòṣà tó wà ní Forest Hill. Forest Gate. Ó ń mí. Forest Hill. Dọ́líṣì kan ní Forest Hill wà ní. Yes, around the same area. Ó máa ń ṣe báyìí. Orí yìí máa wú, wọ́n máa ń gbé kiri ni. Ṣẹ́jẹ̀ wà lára ẹ̀ ni tó fi ń mí. Ẹ̀jẹ̀ ó wà wọ́n ti gbé sínú kíní kan báyìí bíi box. Ìwádìí glass wà lára aṣọ ẹ̀kọ́ máa rí aṣọ tó wà lára ẹ̀ rẹ́ẹ̀dì. Ẹ̀rẹ̀ máa rí orí èṣà yẹn a máa mí. Wọ́n máa ń gbé kiri ni wọ́n máa ń gbé kiri. Kí ni ẹ̀ máa ń tọ́bù àwọn náà? Wọ́n dẹ̀ dá nǹkan wá padà fún àwọn ọ̀dá padà. Wọ́n ní kẹ́ mú wá ní tó. A béèrè fún a lot of things ni. Ẹ bá dé museum yẹn. Owó lọ ní ọ̀fífẹ́. Owó Ọlọ́ọ̀ni of Ifẹ̀ fi gbá tiẹ̀. Even gan orí Festac yẹn àwọn Benin ló ní. Mo dẹ̀ gbọ́ wípé owó tó ń gbélé ti pọ̀ jù lọ́ba of Benin ò ṣe dá sí mọ́ orí Festac yẹn.
nǹkan pọ̀ ń bẹ̀ ẹ́ nìyẹn. Ìyá mi, bàbá mi, mo ṣe àlàbọ̀rú ṣe àlàbọ̀yè fún gbogbo léhùn. Kárí yín pẹ́pẹ́pẹ́pẹ́. Àjíǹde ara máa jẹ́ àtọkùnrin àtobìnrin àtàgbàlagbà nù wa. Ìtàn tí mo ká mọ́ wa lẹ́nu lórí kíní lẹ́ẹ̀kan pé wọ́n ń fi ìtàn gbowó. Gbogbo ẹni tí ẹ bá rí tó bá ti kọ ìtàn sínú ìwé àtijẹ àtimú ni. Torí wọ́n á ní kẹ́ lọ bookshop báyìí wọ́n á tún launch ìwé yẹn. Ṣé gbogbo ilé ń gbọ́ mi bàbá wa Jáyà Ọlájé gbogbo ilé pátápátá ṣé ẹ gbọ́ mi? Àbí network? Sọ́díò tá à ń ṣe yìí. Ó yàtọ̀ ẹ máa gbọ́ ó yàtọ̀ sí ọ́díò mo fẹ́ kí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́yìn. Ọ́díò tá à ń sọ yìí tá à ń ṣe yìí irú ìtàn tí bàbá wa sọ lẹ́ẹ̀kan tó jẹ́ pé ní àwọn Governor General wa ní Western Region wọ́n bẹ bàbá wa Onírìṣà kó yọ ẹsẹ̀ torí bàtà tó ń wọ̀ yẹn ni Queen máa fi mọ̀ pé òun ni. Tí èèyàn bá gbé ìtàn yẹn níbi tá a ti gbé lánàá kíyàwó tó ní kí á dalẹ̀ níbẹ̀ ìtàn adé yìí ni ló padà fẹ́ end sí. Tí ẹ bá fẹ́ sọrú ìtàn yẹn ẹni tó bá mọ̀ nípa ẹ̀ at worst tó bá rí gbìn òpó pupa àtomi gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tó máa tàn án lẹ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀ kó sọ́dọ̀pin torí ìtàn òrìṣà ni. Ẹ wá dé tí bàbá wa ń sọ yìí àwọn olórí burúkú olè yẹn. Ṣé ẹ ti gbọ́ kan tí bàbá ọmọ bá káàbọ̀ sà ṣé ẹ ti gbọ́ ohun tó sọ ń sìn lẹ́lìká wọ́n sọ pé òun fẹ́ jókòó fẹ́ máa pàtàn. Ṣé ẹni sùúrù sà ẹ má bínú ṣé irú Láìdé Àbáàsì yẹn bó ṣe jẹ́ mùsùlùmí yẹn ṣáìlẹ̀ ní kó pa ìgbín kó dẹ gbogbo pa sílẹ̀ kó dá yín lóhùn. Ìyá mi kò ní dá yín lóhùn ṣùgbọ́n títàn yẹn tó bá fẹ́ àwọn ọ̀tọ̀lú kan wà àwọn òbí ẹ dáa kó sọ láì lómi àtẹ̀kù lẹ́gbẹ̀ẹ́ mo lè prove it anybody anywhere. Ìkan tí mo sọ nìyẹn mo ṣe ń ba lọ lánàá. Bàbá mi kì í ṣe gbogbo ìtàn gan gbogbo ìlú ló ní èèwù náà ní kinní wọn àwọn tó kàn ṣe ṣàká máa jẹ é jẹ́ káwọn èèyàn mọ̀ pé ṣàká máa jẹ ìyá mi ẹ dúró ìtàn ọlọ́wọ̀ kò tí yé yín ọlọ́wọ̀ má dẹ̀ wọn bí bàbá ńlá bàbá ẹ̀dá kó pàtàn yẹn ní history wọn kó full àtòkè ọ̀wọ̀ àtọ̀wọ̀ fúnra ara ẹ̀ tó jọ̀wọ́ ọlọ́wọ̀ má dẹ̀ wọn bí ẹ̀dá ìgbín epo pupa omi gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ Déjì of Àkúrẹ́ the same thing Ọ̀ọ̀nìrìṣà Kábíyèsí o the same thing Ìjàyà àníwá yín tì ẹ wo adé yìí ta ló lè sọ iye ẹyẹ tó wà lórí ẹ̀ fún mi original adé nì òyìnbó òdẹ̀ ní kí kò torí Elédùmarè parí ìjà ẹlẹ́pẹ̀ ibẹ̀ mo sọ̀tàn ẹlẹ́lẹ́ lánàá tí ìyá mi ṣe ní kí n lọ mú mi ná kí gbogbo ilé a ní contribution tá a fẹ́ ṣe ń gbà yẹn ìgbà tó dé palace tí wọ́n parí ìjà tán òyìnbó wèrè olórí burúkú tí kúnyìn wọn ní tèkéṣe kúnyìn ti wá òkúnyìn tí wọ́n tán rán wá ó ní káwọn kọjá káwọn wo adé yìí ni wọn ò dẹ̀ gbé lẹ̀ mọ́ wọ́n ṣe gbé lọ sí museum ó kù nǹkan kan tí à ń wá ní Ifẹ̀ bóyá Pọtugí ló gbé ní o bóyá Brit kó ló gbé ní o torópònú kan sọ pé ní Ọ̀ọ̀ni ló máa ń yan oníṣòwò lọ ìlú kan kò sí ní tó jọ ọjà tí a máa ń ná ọjà Afẹ̀ ni wọ́n kó lọ sí Apòmù àwa ní iná kan wọ́n ń pè ní Òṣùpá Jìó gbogbo historia tó bá lè lóhùn historia tó bá ń gbọ́ àbí tó lè send link yìí sí tó bá lè rí mo believe pé gbogbo kóòtù òjìrè a máa dáwó fún yìí kó name price ẹ̀ wọ́n láwọn historian níbo l'Òṣùpá Jìó wà tí ọjà Afẹ̀ tí wọ́n ná l'Ápòmù bá ti ku ọjọ́ méje wọ́n ti máa gbé Òṣùpá Jìó síta tán bá ti gbé síta tóòrùn báyìí ti lè pa for that 7 days wọ́n kò pa for 5 days ó máa tàn wọ́n máa rí ní Mali wọ́n máa rí ní Gabon wọ́n máa rí ní Sierra Leone ló ṣe jẹ́ pé ọjà yẹn ni wọ́n ṣe máa ń tọ odò Ọ̀ṣun wá níbi tí tírèènì ò dé tí ṣìpù ò dẹ̀ dé kíní náà máa fi pádò wọn wá tán bá ti nájà yẹn tán wọ́n á gbé kíní yẹn wọlé padà ṣe mọ̀ kí iná tó tàn ní Ifẹ̀ kan tó máa rí ní Sierra Leone ní Gabon Mali gbogbo ẹ̀ ní wọ́n ṣe máa ná ọjà yẹn ló jẹ́ public market tẹ bá rí tí wọ́n bá ń gbé ìtàn fúnra wọn kò jọra wọn tán bá ń sọ pé Apòmù lénìí kí náà ń pè lápòmù Apòmù kì í ṣorúkọ ìlú
baálẹ̀ ló wà ńbẹ̀ kó tó dọba baálẹ̀ yẹn ló fẹ́ ọmọ ọba Ọ̀yọ́ yẹn ó torí àwọn tó ń wá láti Ọ̀yọ́ kò ṣọ̀yọ́ tì sí o Ọ̀yọ́ ilé lọ́hùn ni o tán bá wá ná ọjà yẹn kán lè rí fẹ́fúráìtì ìlú wọn jẹ gbẹ̀gìrì ní Yorùbá Ọ̀yọ́ ń pè ní òmù tán bá ní apò òmù ọmọbìnrin tí ń pa òmù yẹn ọ̀dọ̀ ẹ̀ ní ká ti pàdé ibẹ̀ láti jẹ́ máa jàmọ́ látẹ̀wédú. So ẹnìkan kọ̀ ló ń kọ real history mi fúnnú búùkù wèrè kan tí máa kà á. Ṣé báwọn bàbá wa ṣe fi ẹwọ nǹkan tí Ìjàyà sọ lẹ́ẹ̀kan is 100% sure lọ́nà ìpó ti gẹ̀ẹ́tì fàtẹ̀. Ẹ̀ka yẹyẹ tó wà lórí adé yìí orí ìyálàyà òyìnbó tó bá bí kó dé. Ọba tí ò bá wọ ibi tó yẹ kó wọ̀ kó lọ dé kó lóun ọmọ àkárìgbò. Ọba tí wọn ò ṣètùtù tó yẹ kán ṣe fún kó lọ dé ká má sòyìnbó. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ forí mi kàn náà. Torí ètùtù tó o máa ṣe yẹn láti sọ gbogbo yín Elédùmarè á dúró tì yín gbogbo tí ń jọmọ kóòtù òjìrè ẹ̀ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ dúró tọ̀yọ́ àfọmàlè wa ló máa lóhùn mọ̀ ó máa lé wa ló máa lóhùn mọ̀ kó rí bàbá sìn lọ kó sìn jáde láyọ̀ kó rí ìyá ẹ̀ sìn lọ. Adé kóòtù òjìrè kọ̀kọ́jọ́ adé tó kọ̀ máa ló gbé sórí kan. Ṣé rí gbogbo tẹ́ ń treat ní everyday by day yìí tá a bá treat ẹ̀ tán a máa láwọn ọkọ̀ tá a tún máa béèrè níbo náà bá gbóṣùpá jì ó sí ẹ̀yìn historian àbí gbogbo yín mọ̀ póṣùpá jì ó wà ní. Bàbá mi ẹ bá mi bẹ́ẹ̀ lọ́wọ́ ṣọ́mọ̀ póṣùpá jì ó wà ní. Bàbá ọmọọba ẹjọ ẹ má bínú ìyá mi Queen ọ̀rọ̀ tí bàbá ọmọọba sọ yìí gbogbo ẹ̀yin tí ẹ wà ní abẹ́ professor yín tó ń pètàn ọlọ́ba àbí ọmọbọ́lá gbogbo yín tẹ bá listen sí ọ̀rọ̀ bàbá wa ọmọọba yìí mo sọ̀rọ̀ ẹ̀ náà lánàá wípé ìran Yorùbá wọ́n máa ń nájà nílé Ifẹ̀ ni Òtùpá Àdìó tí bàbá mi sọ yìí òun ló máa ń tan iná tí àwọn gàbọ̀ mẹ́ gbogbo wọn náà máa rí pé wọ́n ń nájà nílé Ifẹ̀ pé ń bo náà ti ń nájà yìí wọ́n máa ń wá nájà lọ́dọ̀ tàwa àwa kọ́ ni ọba máa ń rán lọ ìyẹn ń pètàn fún yín pé ọba ń rán wọn lọ pé ta ló rán yín wá wọn lórí adé ló rán yín wá ẹ̀yin náà gbé sí làákàyè ìran Yorùbá wọn wá ń nájà nílé Ifẹ̀ ni. kọ́mọ̀ bẹ́ẹ̀ ọba tó kì í rí ìyẹn ló rán yàn ṣe. èèyàn kan no common sense ọmọ Yorùbá lọ́gbọ́n Òtùpá Àdìó yìí bẹ́ẹ̀ ni bàbá mi ọmọọba ẹ̀ parọ́ bẹ́ẹ̀ ni bó ṣe rí gangan nìyẹn wọ́n jí Òtùpá ìgbé ni ẹ má jẹ́ ká gbàgbé èyìnbó ti lọ gbé sórí òfurufú ẹ má bínú wọ́n ti lọ gbé ẹ̀fírọ́tọ̀ wà náà ẹ̀fírọ́tọ̀ wà ní Gẹ̀ẹ́sì ló jí. ẹ̀fírọ́tọ̀ wà ní bàbá Ìjàyà mi. ẹ rí wípé tán bá ní wọn ò rí kámẹ́rà ẹjọ́ kámẹ́rà ọ̀nà fi rí àwọn tó pààyàn ní tógèètì sátáláìtì ni ó tọ́nà délẹ̀ wọ́n ti jí gbé sórí òfurufú ṣẹ́rọ pé ìlú wọn ló wà ní wọ́n gbé sí ìlú wọn lọ tọ́jú ẹ̀ sókè ni wọ́n mọ̀ pé agbára oorun ní kíní yẹn máa ń bá ṣiṣẹ́ tó bá ti lé wọn bírí ó máa tan iná ni Olódùmarè àwọn bàbá wa ẹ wá ń sọ pé àwọn bàbá ìran Yorùbá ẹja. Bàbá mi ẹ bá ní sùúrù àánú mo rí gbà ẹ bá wa fún àwọn pòfẹ́sọ̀ wa ní táàkì sẹ́kàn bá wa ṣe historian tí wọ́n ń kọ̀wé kán bá kọ̀wé ìlú tó wà kóòtù òjíire gbogbo wa táàjọ́ ọmọ ọkọ amasanyin tí wọ́n bá fẹ́ gbà. ní wọn mọ̀ ṣe ọmọ ọba wọn mọ̀ kíní náà ti pè tán ẹ̀ Lájí náà ti sọ àfi tá a bá dá dúró la lè wá la máa dẹ̀ rí bó ṣe rí nìyẹn. Ẹ wo òrìṣà tí wọ́n ló wà London tó máa mí yẹn ibi tí ẹ ti máa mọ̀ pé òótọ́ ni bọ̀ tó ń da àwọn tó tọ́jú ẹ̀ láàmú ó ń da àwọn láàmú o ṣe mọ̀ pé ní bàbá kan wá sọ̀tàn kan jọ òun bíbà yìí bàbá mi tó bá ṣe pé táìmù tó ń bínú ni fóònù yín á bàjẹ́ o bàbá yìí dẹ̀ máa dé èmi mo sọ bẹ́ẹ̀ fún yín o. ọmọọba kí ló dé tó ṣe ń jẹ́ kí no bàbá tàbá tẹ̀ ń sọ̀rọ̀ ẹ dúró lórí ibi tẹ̀ dúró sí ẹni o ẹ jọ kò jù bẹ́ẹ̀ lọ. èmi ti dọ́rú ẹ̀ wò rí ni òrìṣà wọn ní ẹni sùn òrìṣà wọn. èmi mo ní fóònù mi èwo ni bẹ́ẹ̀. káàrí bàbá mi ìjọba tó káàrà mi fún mi. òrìṣà wọn
òrìṣà wọn ní ìlú yìí ti jẹ́ Odògbólú kábíyèsí bàbá mo ń jáyé ọmọọba sàn. kí ni ìdí sọ́ọ̀sì ń gbà kí Ọọ̀ni Ifẹ̀ tó wà ń bẹ̀ ń sìn kó dé museum wọn ní France mọ́ nítorí òrìṣà tó ẹ̀ṣẹ̀ bá padà wálé kábíyèsí. ẹni sùúrù sà. ẹ wo ọ̀rọ̀ Yorùbá Ọlọ́run ṣàánú fún wa. ẹni sùúrù ṣe rí bí Kúnyìn ṣe wà onílé tó ti jáde bẹ́yìn ṣe wà onílé tó ti jáde bí Ìjàyà ṣe wà onílé tó ti jáde ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé ní tó bá jẹ́ ti ìran yín ni connection yẹn á wáyé immediately nítorí expect máa ṣẹlẹ̀ Ọọ̀ni ìrìṣàmàlà ń sọ àmàṣẹlòmíì àmà kan sọba aládé pálí oúnjẹ mẹ́jọ ń jọ kan náà. wọ́n ní òrìṣà yẹn wọn ọmọ nǹkan tí wọ́n fi ń bọ́ nígbà tó ní débẹ̀ onígan ọmọ nǹkan tó fi ń bọ́ ẹ̀ṣẹ̀ pélé ni. òòṣà yìí rèé òòṣà yìí rèé. ẹ wo bí mo ṣe ní mo súnmọ́ Kòròdú tó ó láwọn ibì kan tó bí mi dákí n tẹ̀lé Ìjàyà tó ń sọ̀rọ̀ yìí lọ máa wà ń bí apalọ̀ àbó hòtẹ́ẹ̀lì ni pé bàbá tó bá di ní ìdájí ló tó máa bí mi dá débẹ̀. kò sí tí mo wò lè ní. bàbá ọmọ ọba ẹ má ẹ̀ka tanra wa lórí ọ̀rọ̀ fóònù tẹ sọ yẹn ẹ tẹ gbàgbé kó òrìṣà ok mo ẹ̀yin àfà àtẹ̀yin kínní wọ́n máa ń ṣó fíìmù Ògúndé ní every December ní National Theatre ìwọ tó bá mọ̀ pé Yorùbá ò ní nǹkan jọ lọ wò ó kó mú fídíò ẹ fóònù ẹ wọn kì í gba fóònù lọ́wọ́ èèyàn ó máa wọlé o ìwọ mú fóònù ẹ kó fi record tó bá padà síta kò open ẹ padà bóyá ó máa ṣó àbí kò ní ṣó. bàbá mi àánú orí gbà ẹ fẹ́ máa stress wọn nìyẹn ìwọ àfáà tó bá mọ̀ pé Kùránì ẹ̀ dá ẹ lójú lọ sí Ògbólú tó bá ti dé ìta wọn yẹn sọ fọlọ́kadà pé di onírè ló ń lọ tó bá yà lọ fi hàn wá a máa gbà pé Kùránì ẹ̀ lágbára ní ìdí onírè ló ń lọ roundabout lórí ìta láti máa lọ lé General Ládìpọ̀ Díyà ló wà láti máa bọ̀ lọ́nà kẹ́nẹ́ láti máa lọ sí ọ̀nà ìlú yìí tí jẹ́ ìlú tó máa ń ru màgòdó wọn yìí Ìjẹ̀bú Ayé pé tó bá ti yà á tó sẹ́ndì ẹ̀ sọ. bí mo ṣe ń sọ̀rọ̀ gbára mi dẹ̀ ìran Yorùbá Ìjàyà àwọn pípò yìí wọ́n ti jẹ́ kí ọmọ Yorùbá sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù lọ sí ọdún Agẹmọ mo gbé fídíò síbẹ̀ Agẹmọ bàbá mi á sílẹ̀ fún ẹgbẹ́ rẹ̀ òrìṣà Agẹmọ náà ni òrìṣà Agẹmọ náà ni mò ń sọ ẹ̀yin Ìjẹ̀bú lẹ́ni náà. kábíyèsí Olódùmarè kábíyèsí Olódùmarè. tami ẹni sùúrù sà tami ló máa bọ onírè màgòdò láti ayé pé ló máa rerù tẹ̀lé tàmì àfáà wo ló fẹ́ lọ pàdé ẹ̀ kó lọ dán wò kárì náà tí Kòròdú á gbéra tàgbọ́ wá gbéra tí gbogbo ilẹ̀ Ìjẹ̀bú pátápátá máa gbéra ta ló ń tàn wọ́n ta ló ń jẹun tájá ń jùrù kò sí nǹkan kan lẹ̀ Yorùbá lọ ṣe ń tá a sọ fún ẹ yìí December tún jìnnà ìwọ àfáà ẹ̀bẹ̀ yẹn Ṣàgámù ẹ̀ńbẹ̀ láyé pé ẹ̀ńbẹ̀ ní sọ̀rọ̀ àǹdẹ̀ wa ẹ jọ̀wọ́ ẹ bá mi lọ bẹ̀yẹn láàárọ̀ ẹ bá ya picture yẹn kẹ̀dẹ̀ ṣó wa ẹ sẹ́ǹdì ẹ̀ ta ló ń jẹun tájá ń jùrù kìnìún ń jẹun òkété lòun ládìíyà tó bá filẹ̀ pé kò kúnnú òun nìkan ló kù wọn mọ nǹkan tó ń sọ máa sọ fáwọn èèyàn mo ní gbogbo wa nésù à ń bọ à ń ṣe everything ṣe bí wọ́n ṣẹ ni tọ́n bá ṣẹ bó ṣe yẹ kán ṣẹ kò ní gbà bọ̀ alógun à ń bọ tọ́n bá dé ògùn bó ṣe yẹ kí wọ́n dé kò ní gba ìbọ ẹ wo adé tẹ̀ ń wò yìí ni ṣe bó ní yẹyẹ tó wà lórí ẹ̀ adé eléyìí máa ṣe adé fún àìmọye ọba tó bá ti ṣètùtù ẹ̀mí ìsadé tán lọ rà lọ́dọ̀ àwọn ọmọ Ìgbò lónìṣà o pé o fẹ́ dé original adé àkárìwò bàbá àpèrè yín síkú àpèrè yín sárùn o leave all this talking nonsense and rubbish they don't know a máa pàtàn fún mi kí ni tó kó dání kí ni ta ló fi sí ẹ lẹ́nu àwọn ìlú tí mo dárúkọ yẹn gbogbo wọn pátápátá àwọn kan wà tó yẹ pé tán bá ń ṣe nǹkan kan nílùú Ìkòròdú irú wa báyìí ànígbà street ibẹ̀yìn rárá àtọkùnrin àtobìnrin tán bá bí ẹ̀dá lọ́dún wò náà àìmọye tán lórúkọ tá a lè máa sọ lórí afẹ́fẹ́ tán ti dán wò tán bá lọ. so a ní tẹjú lẹ̀ mọ́lẹ̀ tán bá lò ní tẹjú lẹ̀ mọ́lẹ̀ kéèdì má di ẹ̀ tẹ́dì bá di ẹ̀ tó bá dán tí wọ́n ìdánwò tó bá ti ṣe tẹ́nìkan ò ṣe rí ojú àárín tẹ́nìkan ò rí rí o bàbá ẹ jẹ́ kẹ́lòmíì náà contribute ẹnìkan ò ń já wà dé. bó ṣe rí gẹ́lẹ́ lẹ ṣe sọ yẹn ẹni tó bá wà nílẹ̀ Yorùbá tó bá sọ pé ó fẹ́ gbé ẹnu lérí ọ̀rọ̀ Yorùbá wẹ̀yìn ẹ wo ni
lákọ̀ wò kó wákọ̀ sọ̀rọ̀ kan bó ṣe rí nìyẹn nígbà tí mo fẹsẹ̀ rìn lọ síbi kan mo wá jókòó síbẹ̀ mo jàgbàdo mẹ́ta ìgbà mo wá jàgbàdo mẹ́ta tán mo wá dìde irọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ ló ń sọ yes ọ̀rọ̀ kọ̀rọ̀ yẹn pọ́nbélé ìtàn ilẹ̀ Yorùbá ń tó lágbára ni o kò lè gbẹ́nulé ẹni àkó ní òun sọ̀rọ̀ o kò lè jí lásọkọ òru kan kó ní ó fẹ́ máa pàtàn ó fẹ́ máa mú bí iṣẹ́ yàtọ̀ sírú àwọn bá tó yẹ pé irú àwọn bá enlight ni bí a ṣe enlight ni àbí kí ni ká lè pe tiwa analysis ni ó tọ́ ni kìí ṣe pé kó wá máa ní kó máa dáwọ́ fún ẹ ó fẹ́ lọ bá wọn kọ̀tàn wá ta ló rán ẹ níṣẹ́ kíṣẹ́ òun fẹ́ lọ kọ̀tàn wá òun fẹ́ lọ wátọ̀ wá ó fẹ́ lọ wátọ̀ wá ta ló rán ẹ níṣẹ́ kíṣẹ́ kò yé mi o torí pé o fẹ́ sọ̀rọ̀ ṣebí ìwọ ló sọ pé ohun tó fẹ́ máa ṣe nìyẹn ìwọ ló mọ̀ bí tó ti máa ró tó máa fi finance ara ẹ̀ náà ìtàn tó fẹ́ pa fáwọn tó ń pa fún ṣé ó da owó fún wọn ni ìtọkùtọ̀ ló lè tún pa ó máa di dìgìràn nínú ẹ̀ tó ti kọ́ léra nínú ìwà burúkú bẹ́ẹ̀ yẹn tó ti òun ló fi dèèyàn náà kò rí báyìí tẹ́lẹ̀ ráhùn àwọn kan báyìí lórí. nínú ìwà burúkú kó máa gba owó kó máa gbá àwọn èèyàn lórí mídíà kó náà fẹ́ kọ̀tọ̀ fún wọn ìtàn àràbólòdè ẹ pa Láìdí Abbas ìtàn àràbólẹ̀vù ló ń pa náà wọn náà ń gba 20 million lórí pé kò fẹ́ lọ pàtó fáwọn èèyàn. ìgbà míì 30 ó máa ní 30 million ló máa kọ́sì àwọn ti rí 90. láì jẹ́ pé òun rúbọ. owó yẹn ò tí ì pé ó kẹ̀lẹ́ bùn. láì jẹ́ pé òun pa màálù síbi tó ń lọ. adúkọ́rọ́ lásìkò láì jẹ́ pé òun ra màálù pé tó bá débẹ̀ wàá ra màálù méjì o màálù méjì náà fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kán tó fún àláwọ̀ ẹ o àti pé gan tó kò tí sun tó owó tó jẹ́jẹ̀ níhù ìwọ tó bá yàn ń jẹ́ tó ń bú Rashidi pé Rashidi kò wẹ̀ kó tó di ìsìláàmù yín ìgbà tó kọ́kọ́ lọ ṣe tó lọ sí ṣọ́ọ̀ṣì from ṣọ́ọ̀ṣì lọ́nà ó di mùsùlùmí kò wẹ̀ tó tún bá fọgàgàwà mú kò wẹ̀ ṣé ìwọ yẹn náà máa ní kó wá pa màálù fún èṣù ọ̀dàrà tó máa pa ṣé ìwọ yẹn náà máa ní kó wá rúbọ fún Ṣàngó tó máa rúbọ fún Ṣàngó kó tó lè kọ̀tọ̀ wọn ṣé ìwọ náà máa ní pé òde ìlú kan o Ṣàngó náà bọ́ ń bẹ Ògún náà bọ́ o gbọ́dọ̀ bògún o kó tó lè pàtàn yìí o tó ń dẹ̀ máa bọ́ kí ló wá ń gbà àwọn èèyàn fún kí ni kókó owó tó ń gbà lọ́wọ́ àwọn èèyàn. Queen àwọn mùsùlùmí àti ṣàbọ̀dúbọ̀yì lásán greeting ó máa ń ní wọn lára ni o ká má wàá sọ ògèdè. o ò láìkì kan ọmọ Yorùbá òde ẹ̀ ń sọ̀rọ̀ òde fẹ́ máa sọ̀rọ̀ ń pa wọn o ò láìkì àbọ̀rúbọ̀yì o ò láìkì oṣó o ò láìkì àjẹ́ o ò mẹ́sọ̀dàrà ní bàbá ẹ̀ o ò gbèsọ̀dàrà ní bàbá ẹ̀ o ò gba Ṣàngó ní bàbá ẹ o ò gbọ́ Ọbàtálá ọbàtá àṣà ọba takuntakun o ò gbà ní bàbá ẹ o dẹ̀ sọ pé fẹ́ pàtàn ilẹ̀ Yorùbá o ń jarán hello o ń jarán o ń jẹyìn ọmọ tọmọ kékeré bá fẹ́ wo eyín tí ọmọ fẹ́ yín lura wọn kékeré gbogbo èyí tẹ́ lọ ń dá owó fún Lájí Abbas irọ́ ló ń pa fún yín o ẹ stop ẹ stop ẹ 419 ní to the call 419 ẹ stop ṣe bẹ́ẹ̀ 419 ọgbà burúkú ni ọgbọgbà ti rí gbá I don't know why ẹni tó bá ń ṣe tó forí ṣe tó fọrùn ṣe gan fọmọ Yorùbá gan ẹ kì í wo ṣùṣùṣùṣùṣùṣù pé à mo kàn ní kí fún yín ni o ẹ fi ra owó mi ẹ fi ṣe minerals o ẹ fi ra sweet ẹ jẹ ẹ fi ra ṣingọmù o ẹ fi ra kíní kan o èèyàn kan tó wá jókòó necessarily lè máa dá owó fún busy doing nothing tó kò jókòó tó wọ aṣọ péńpé bí aṣọ eṣinṣin tó pàgọ́ tó ṣapá bá ga áńgà lè máa dáwó fún 30 billion fún kíni ọ̀run ló ti fẹ́ lọ gbà tán ni. ẹran kú sí ìlú àìlọ́bẹ ẹ máa rárìbọ àwọn ọmọ Yorùbá ẹ̀dẹ̀ máa gbá wọn ẹ máa lù wọ́n ní jìbìtì ẹ máa scam wọn
Scammer wash. Tó bá ní kẹ́ wá ṣe Yorùbá ẹni ẹ ṣe Yorùbá. Tó bá ní kí ilẹ̀ Yorùbá dúró ẹ má tako. Tó bá ní kí ìlọsíwájú Yorùbá dé ẹ gbà kí ìlọsíwájú dé bálẹ̀ Yorùbá ẹ bọ́ ẹ lè máa gbá wọn. Kẹ́ rábọ̀ wọn láàrin kẹ́ máa lù wọ́n ní jìbìtì kẹ́ máa scam wọn. Gbogbo lé Ìjayà DJ 30 million owó fún kíni. mo send fídíò kan sí yín. Tẹ́ bá ti parí ní táyà ṣètò lé lórí ẹ lọ wo bí Rashidi ṣe tún múra ń sìn ní Emir Palace. Kò yàtọ̀ sí sọ Ọba Sókótó o. Tá bá jẹ́ ó gbélé yìí wọ̀ wo ojú ti gbogbo oníṣẹ̀ṣe wò o. Ó ń gba 30 million lórí kíni. Lórí pé kíni. Ẹ̀yin tẹ́ bá fẹ́ wọlé sókè gẹ́ẹ̀sì yín ò ṣiṣẹ́ o. Ẹ ṣe àìkí gbé yín sókè. Ó ń gbá àwọn ọmọ Yorùbá. Tó bá ní kó sọ̀rọ̀ nípa ìlọsíwájú ọmọ Yorùbá ó máa dogun fún ẹ. Tó bá ní kó sọ̀rọ̀ bí ilẹ̀ Yorùbá ṣe máa mú bó ṣe máa tẹ̀síwájú. O lè máa kó bọ̀ wọ́n láàrin kó máa jágbà. Kó dóye jágbà sí wọn láàrin. Kó máa jágbà. Gbogbo yín pátápátá láṣìírí yín máa bó ṣe ń tú ló máa tú tó bá di ọ̀la máa gbé fọ́tò ẹ̀ scam máa kọ sí máa gbé sórí Facebook YouTube àti àtàlẹ́ gan máa ti bẹ̀rẹ̀. Scammer. Oúnjẹ owó tó báyìí ibẹ̀ làwọn kan ti ń rúgbọ́ tí wọ́n ń jà fúnlẹ̀ Yorùbá pé kílẹ̀ Yorùbá dúró ìwọ tó ṣàpápápá pẹrẹgẹdọ láńdò ìwádìí má takò wá mùsùlùmí ìsọrùn dẹ̀ ní ẹ́. Private jet mà ló fẹ́ rà sí i. Irọ́ ni o. Owó tó ń lé lọ́wọ́ ọ̀nà. Bàbá. Ó fẹ́ bá pásítọ̀ fà. Irọ́ ni o. Ṣé yóò wọ̀ ẹ́? Ìgbà 30 million tá a sọ yẹn, a sọ̀rọ̀ bí ọdún bíi 5 ọdún 10 sẹ́yìn. Owó àbá ti lọ sókè gan sí. Tó ń gbà ẹ̀ náà. Bó fẹ́ gbà, èmi kò rò pé tan kámẹ́rà ẹ̀ ò mọ̀ nǹkan o. Irú ìtàn tó sọ rẹpẹtẹ yìí ṣe mọ́yé tó máa ṣáàjì wọn kó tó lọ wá tọ̀ yẹn wá. Irọ́ ni o. Àwọn mùsùlùmí dẹ̀ máa ń gbowó fún náà wípé kó máa sọ àwọn ọ̀tọ̀ jágàjàgà yìí lọ. Kó máa sọ̀tọ̀ wípé Mẹ́kà láti wá. Àwọn ọ̀tọ̀ òṣà àwọn ọ̀tọ̀ tí ò ṣe gbọ́ sétí. Nígbà tó fi bíìsì tó fi wéèdì. Ṣáyò mọ́ ni. Àwa wà bí lójoojúmọ́ tá à ń promote ọ̀rọ̀ Yorùbá tá à ń promote ìlọsíwájú Yorùbá tá à ń pariwo ìlọsíwájú ilẹ̀ Yorùbá o lè ẹ́fà sọ láyé. Ẹ̀yin fi ti ọlọ́dún kan ṣe ni ìṣẹ̀ṣe. Àwọn eléyìí fi ń pawó ni business ni. Mi ò monetize YouTube mi ò monetize Facebook mi ò gbowó lórí YouTube mi gbowó lórí Facebook. Omi ń jáwó ni. Mi ìgbà wọn nìyà lórí Facebook mi ìgbà wọn nìyà lórí YouTube. Ìgbàlá tẹ́sí lójú làwọn followers ṣe lọ́lẹ̀ díẹ̀. Tẹ́lẹ̀ ìgbà tẹ́sí lójú yẹn. Ní followers ṣe lọ́lẹ̀ díẹ̀. Mo máa gbé fọ́tò jáde lọ́la. Mo ń pariwo Yorùbá Nation ní ojoojúmọ́. Mi ò gbà wọn nìyà lórí Facebook mo tẹ̀ tán Facebook sílẹ̀ mo tẹ̀ tán YouTube sílẹ̀. Tí bá wà bí látàárọ̀ mi lè rí mi kí sọ pé ẹ ti ra gift fún mi ìwọ tọ́lọ̀ bá ti fi sí lọ́kàn kó rà á àwọn tó nílò ayé àsán ẹ kò ṣe nǹkan kan. Ó wà lórí ètò yóò gbọ́ bó bá fún mi màá débi tí mo fẹ́ dé bó dẹ̀ fún mi kò ṣe nǹkan kan bó bá fún mi màá dúpẹ́. Àmọ́ eléyìí monetize anything tí mò ń lò. Fẹ́ bẹ̀rẹ̀ bóyá tó agbófẹ́ tóun fẹ́ lọ sọ̀tọ̀ aṣọ yìí títọ̀ yẹn jẹ́ àwa ní kọ́ máa rí ìṣòwò lọ. Ó nígbà tó bá pé kó tó ṣẹlẹ̀ lọ bẹ̀rẹ̀.
adẹ́ẹ̀dẹ́ náà á sọ̀tọ̀ 1 hour fún wọn. Wọ́n ti gbowó, wọ́n ti gba rìsíìtì yẹn. Ó tún di next project. Wọ́n ti gba rìsíìtì nìyẹn. Ẹ̀yin ò mọ̀ ní. So bó ṣe rárá ṣe ń pàtàn yẹn bẹ́yẹn, owó ni. Àwo ni nà, ó lè jẹ́ ìtọ́kọ̀ máa sọ. Tó ìjọ́ òun ló sọ ọdọ́ bá yà náà, àbí ìjọ́ òun ló sọ lóye. Ẹ̀mí tó máa gbà fún kó tó gbà fún kó tó sọ. Àwọn Mùsùlùmí yẹn dẹ̀ máa ń gbowó fún kó máa sọ àràbò tán. Torí ẹ̀ ló ṣe máa ń sọ̀rọ̀ àwọn Mùsùlùmí nínú ìtọ́ wà. Nígbà tó ń mú tọ́kàrò jíire tó ń dápọ̀ mọ́tò Arab tó nọ́mà. Wọ́n máa jóṣokoko tó wá jọ́ṣọ́ka kó jọ́ṣọ́ka àtúkò ṣọ́ka wàhálà ló máa dá sílẹ̀. Èmi máa jòkó sórí Facebook, máa jòkó sórí YouTube 8 hours 8 hours láì gba ṣíńsì láì gba 1 naira lọ́wọ́ anybody gbogbo ẹnu mi gbà á. Láì gba 1 naira àfẹnutọ́nà bá kàn fi sí lọ́kàn tí màá kàn rí pé wọ́n ju rìsíìtì sí mi pé bá a máléjì 2 naira 3 naira yìí o. Ó lè sọ tọ́wọ́ dáadáa. Ẹ ṣé mo dúpẹ́, that's it. Bọ́ọ̀ lè yín mo ṣe máa ń ṣe nǹkan tẹ́ pé àfi kẹ́ máa fi gbá àwọn èèyàn náà kẹ́ máa fi lu jìbìtì náà wáì. Àwọn èèyàn lè máa wò yín bẹ́yẹn gidi. A tún kó ọjọ́ sínú hall. Owó lẹ máa tún sanwó gbogbo bẹ̀rẹ̀. A tún lọ sọ̀tọ̀ lórí stage. Ní láyì yìí. Ní láyì yìí. Ní láyì àbáṣì yìí. Ó ń parọ́ gbowó ni. Àwa gbé tọ̀ Yorùbá tó wọnú Islam, àwa gbé tí Islam wọnú Christian. Ní láìláì yìí pẹ̀lú irọ́ tó ń pa yìí. Ó yẹ ń padà ní ẹ fi ń jáwó ni. Ìwọ́lá àwọn adáre náà yìí lọ. Ọjà tẹ́yọ̀ wa, èèyàn kí ń tajà yẹ̀pẹ̀ kó má gbowó òkúta. Gbogbo ẹ̀rọ tó pa fáwọn èèyàn tó ní káwọn Yorùbá máa dáwó rò pé ìwọ́rò àwọn yóò fòótọ́ bẹ́ẹ̀ ni. Ó ti mọ ó kàn ń parọ́ lọ́ntì ẹ̀ ni. Àwọn èèyàn á dẹ̀ tún jókòó síbẹ̀, wọ́n á dẹ̀ tún máa promote ẹ̀ dẹ̀ ń promote ẹ̀ tó ń sọ irọ́. Obìnrin ò fóòtọ́, ẹ bá sòótọ́ fóbìnrin. Ó máa yè tí ojú rẹ lọ máa ń láì. Òdodo ẹ̀rọ lẹ́sọ̀ lórí pé ìjà lómi ìgbà tí bá débẹ̀ báyìí. Àwọn tí tẹ́ ń gbá table tennis kí wọ́n máa ń pè tó ń gbá géèmù. Géèmù náà ń gbá o, ẹ máa rí àwọn ọmọ Yorùbá ń bẹ̀ bàbí. Ẹ lè rí ṣùkúǹbẹ ikú, ẹ lè rí ọmọ Haúsá ẹyọ kan, àwọn ọmọ Yorùbá náà ni. Géèmù náà ń gbá ẹ máa rí wọn táwọn máa sẹ́ndì láyọ̀n wọlé. Ẹ máa rí wọn táwọn máa sẹ́ndì gift tó ń ṣe géèmù tó ń gbá tí ò nítumọ̀ nínú ayé ẹ. Géèmù tó ń gbá tí ò wúlò fún ayé ẹ, tí ò wúlò fún ìlọsíwájú. Haúsá kanlẹ̀kùn ilé ẹ̀ bòróró kanlẹ̀kùn family house ẹ kòkòkòkòkòkò. Tí wọ́n bá pè é láti Nàìjíríà yìí pé wọn ò tí mo tọ́ fẹ́ sọ kìkì pé kò rí Nàìjíríà kọ̀ báyẹn jẹ́ lómi dẹ̀ máa gbẹ ní gbàm. Ò tí mo tọ́ fẹ́ sọ o dẹ̀ jókòó síbi tó ti ń gbá géèmù ó lè máa promote ibi tó ti ń gbá géèmù kẹ́ máa ra lion kẹ́ máa ra kìnìún kẹ́ máa ra ẹyẹ kẹ́ máa ra gbá kẹ́ máa ra wo. Wá bèrè pé ń tẹ́ nìyí ṣe gangan ṣó mú ìlọsíwájú bá ayé ẹ gangan ṣó mú ìlọsíwájú bá ọmọ ẹ. Ẹ wà á rí èèyàn tó bá wà lórí mídíà tó yẹ pé ohun tó ń sọ ó wúlò fún ayé ó wúlò fún ìlọsíwájú wọn ò ní lè mú 1 naira báyìí jáde lápò. 50 kọ́bọ̀ báyìí wọn ní lè mú jáde lápò. Ó tẹ́ wọn lọ́rùn kan lọ síbi tó ti ń gbá géèmù. Àbí tó ti ń polówó okó rèé how many okó ló lè dó tí ó lè ṣe 3 sàn lè ṣe 4 sàn wọn á máa mówó jáde ń bẹ I don't know. Mákẹ́tì nìyẹn. Ẹ máa bẹ̀rù ń bẹ̀ gan rẹpẹtẹ. Ẹ tún máa bẹ̀rù ń bẹ̀ rẹpẹtẹ. Mi ì lè dúró síbi tó ti ń sọ̀rọ̀ tí ò mú ìlọsíwájú fún ìran mi Yorùbá láyé èèwọ̀ ni. Mi ì lè dúró síbẹ̀ ìṣẹ́jú kan pé kí ni wọ́n ṣe ń bí. Ibi tó ti ń sọ̀rọ̀ tí ò mú ìlọsíwájú fún mi London mo gbé mi ò sí ní Nàìjíríà ṣùgbọ́n mo níran síbẹ̀. Mi ì lè wà lórí channel tó ti ń sọ̀rọ̀ tẹ́ ẹ ṣe ọ̀rọ̀ Yorùbá kí ni mo fẹ́ lọ ṣe ń bẹ̀ kí ni ó mú bẹ̀. Ẹ nílé promote ẹni tó ń sọ̀rọ̀ nípa ìran yín lójoojúmọ́ ẹni tó ń múra sí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lójoojúmọ́ irọ́ ó tẹ́ yín lọ́rùn kẹ́ lọ ná owó síbi tó ti ń gbá géèmù wá bẹ̀rẹ̀ pé géèmù yẹn tí Fúlàní bá délé ní ṣé géèmù yẹn ó máa pẹ́ ní tó ń gbá géèmù ẹ wà máa rí àwọn tó ń gbá géèmù ojú láti máa ra mọ́tò bọ̀gìnì báyìí
ó jí láti máa ra ilé tánà fẹ́ lọ sílé iṣẹ́ wo ló ń ṣe ó ń gbá géèmù lórí TikTok géèmù ló ń gbá lórí TikTok o kò ní kan tó ṣe ju tó gbá géèmù lọ yóò sì mọ́ra ríra rẹ̀ lẹ́nu lójú yín ẹ lè wo babaláwo sùsùsùsù kẹ́ni babaláwo jẹ́ bless babaláwo at least ó ṣe kò ṣe awore ni tó ń gbẹ́bọ tó ń rúbọ ẹ lè wẹ́n tó ń sọ̀rọ̀ ìlọsíwájú Yorùbá pé a jẹ́ fún bó tẹ̀ jẹ́ 5 naira jẹ́ fún irú ẹ̀yin náà wo rẹ̀ tó ń padúrú irọ́ yìí ọmọ mùsùlùmí tó ń pàtàn fún yín ọmọ mùsùlùmí tó ń pàtàn Yorùbá fún yín ẹ dẹ̀ jókòó síbẹ̀ dẹ̀ ń gbọ́ ẹ tún ń ná owó yín fún. irọ́ tó ń jà ṣù. ó ga o. irọ́ tó ń pawó. tó ń pawó. irọ́ lọmọ Yorùbá like na. mi ẹ bà sọ lórí program rí pé mo ń ṣe program lánàá ewé òun lè kọ́ sọ pé a ti sùn lọ máa ṣe program 24 hours ń bí mi sọ pé ẹ wára fóònù fún mi sọrí. ìyá mi kún ìmọ̀ràn ní kẹ́ bá fún ọmọ Yorùbá bàbá yìí ń gbowó yín ó fi ń tọ́jú àwọn ọmọ tiẹ̀ ní gbogbo ọmọ tó kó sílé kéwú èrè wo náà ọmọ yẹn fẹ́ dà sílẹ̀ Yorùbá lọ́la èrè wo ọmọ tó kó sílé kéwú tó daṣọ dúdú bò lójú èrè wo ló fẹ́ dà sílẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ pera yín ní òpìtàn ilẹ̀ Yorùbá lead by example àwọn ọmọ tó tara yín jáde ẹ kó wọn fún ìran Árábù gbogbo wọn lọ pé wọn daṣọ kìíní borí ẹni ọmọ ẹ parí tẹkílà ó parí kìíní kan èrè wo ló fẹ́ dà fúnlẹ̀ Yorùbá kí ni contribution tó fẹ́ ní fúnlẹ̀ Yorùbá tọ́wọ́n ọmọ yẹn náà bá dàgbà lọ́la wọn á máa balẹ̀ Yorùbá jẹ́ ni nítorí ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ fọ́rínà tẹ́ lọ fi kọ́ wọn ẹ̀kọ́ wọn nípa ọ̀rọ̀ Yorùbá ẹ̀kọ́ wọn nípa ìran Yorùbá ẹ tún ba ìran Yorùbá jẹ́ lójú wọn ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí náà ẹ jẹ́ ká dìde náà èèyàn sọ fún wa pé òun ń pìtàn gbogbo àwọn tó súnmọ́ tó wà lára ẹ̀ tó tọmọ ẹ̀ jáde ẹ̀sìn àràbù ló fi kọ́ wọn ẹjọ́ tó ọmọ yẹn bá dàgbà kí náà máa ṣe wọ́n á ba ìtọ́lẹ̀ Yorùbá jẹ́ ni nítorí nǹkan tó gbélé wọn lọ́wọ́ ẹ jẹ́ a lead by example. Bàbá yìí nígbà tí Yorùbá nation dé ó condemn ẹ̀ ó tẹ̀lé Tinubu lọ nígbà tí ọ̀pá ń kéré Tinubu náà máa nà án lèèyàn kan sẹ́ndì iPhone 15 sí wọn láti UK ìyá wa ọmọ Yorùbá àtàtà tó sẹ́ndì ẹ̀ náà láṣẹ Ọlọ́run àpò yóò ní gbẹ nígbà táwọn kọ́sítọ́ọ̀mù máa dé kọ́sítọ́ọ̀mù ò rìlíìsì ẹ̀ fún ó bọ́ sóde tó ń pariwo kọ́sítọ́ọ̀mù ọ̀pá ń kéré Tinubu náà ló náà yín náà gbà yẹn tó bá yẹ pé Yorùbá nation dúró ni wọn ò ní sẹ́ẹ̀dì nǹkan sí yín kí àwọn kọ́sítọ́ọ̀mù kí wọ́n ṣe mọ́lé àbí kí wọ́n dìímú sọ́wọ́ ẹ̀yin náà jẹ́ ọ̀pá ń kéré nìyẹn gbogbo ẹni tó bá ti ń gbógun ti ran Yorùbá bọ́ máa jẹ breakfast wọn nìyẹn nítorí náà ẹ̀yin ọmọ Yorùbá ẹ má wọlé dáwó sọ́dọ̀ ẹni tí ò fẹ́ràn ìran Yorùbá kì í ṣe tó bá sọ̀tàn yọ Yorùbá là ń sọ òkè ẹ bèrè lọ́wọ́ wọn kí lorúkọ ìṣẹ̀ǹbáyé wọn Abbas ń ṣorúkọ Yorùbá kí lorúkọ ìṣẹ̀ǹbáyé kí wọ́n tó ṣèǹjì orúkọ ẹ bèrè náà ẹ jẹ́ ká máa tí àáfà bá sọ fún yín pọ̀ ọmọ Yorùbá lòun ẹ jẹ́ kó ṣó identity pọ̀ ọmọ Yorùbá ọwọ́ àáfà tí ẹ̀ ń rí fìlà Fúlàní lórí wọn ọ̀nà wo ló fẹ́ fi confuse mi pọ̀ ọmọ Yorùbá lòun. àní tápà ni ó gbórúkọ ẹni Lájí. tó bá ní tápà tó bá ní ogun ẹ̀ níyí á jàre nítorí pé Abbas ń ṣorúkọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn. Orú bàbá yìí bọ́ síta ẹ mọ̀ pé ìtàn yẹn náà ló máa pa lójú ọmọ ẹ̀ ipò àwọn bàbá òun ń jagun wọ́n ń kírun lójú ogun ó wá ń débẹ̀ òun sọ orúkọ bẹ́ẹ̀ sí etí tèmi ọmọ Yorùbá òun sọ fún mi pé Quran náà lọ fi jagun àbí ẹni tó ń jagun tó ń kírun ọ̀tá ń bọ̀ òun kírun ẹ máa imagine kí náà fi pa Professor Pella nígbà tó kó gbogbo iṣẹ́ àwọn bàbá wa tó wà lára rẹ̀ kúrò òun kọ́ lọ pa Quran ò ṣe sèfù ẹ̀gbà tó fẹ́ pa ẹ jìnnà ẹ má sùn ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ sín gbẹ́rẹ́ ẹ jàsí jẹ́ ẹ lúbọ ẹ ṣoògùn tààrà ìran Yorùbá ló ń ṣoògùn ẹ fi protect ara yín nígbà táwọn Boko Haram àwọn Fúlàní ẹsùn tó dé ní ṣọ́ọ̀ṣì ọ̀hún ní Ọ̀wọ̀ wọn ọ̀rọ̀ wọn pásítọ̀ gbogbo wọn parẹ́ bíi sóni àwọn tó dira tí wọ́n tẹ̀lé ẹnu ọ̀rọ̀ pásítọ̀ àwọn náà fi kú ṣèfàjẹ́ nígbà tí wọ́n fẹ́ pọba àwọn ọba mẹ́ta bàbá mi Alára Onílára ọ̀fà Lára ọmọ Ọ̀rúnmìlà kò dúró lásán wọ́n ṣaṣaṣa kò wọlé wọ́n yìnyín kò wọlé
gbogbo àwọn tó gbé báíbù tó gbé kùránù ẹ̀ẹ̀kan wọn jẹ́ méjì. Ẹ wá ní ìran Yorùbá ò pé àwa la pé jù, kò sẹ́ni tó pé tó wa lágbàáyé. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde, èèyàn tó bá sọ fún pé ọmọ Yorùbá lòun, ẹ kọ́kọ́ test brain ẹ, test identity ẹ, test ògbọ́n tó wà lẹ́gbẹ̀ẹ́. Òun pìtàn fún mi, ó jẹ́ òpìtàn ilẹ̀ Yorùbá, gbogbo ọmọ tó bí ẹlẹ́hà ni gbogbo wọn, gbogbo ọmọ tó bí tẹ̀bílíkì ni gbogbo wọn. Ẹjọ́ táwọn ọmọ yẹn bá dàgbà kí náà máa ṣe. Gbogbo iṣẹ́ tó ń ṣe látijọ́ wọn á pa ogbó ẹ̀jẹ̀ ni. Bàbá wọn gan. Ọmọ Yorùbá a lè wá ìtàn fúnra wa. Ìwọ tó bá jọ ọmọ Ìjẹ̀bú lọ sí ìlú tó ti bí ẹ. Má lọ sọ́dọ̀ ọba dàrẹ́tì, lọ sọ́dọ̀ Àràbà tó di gbogbo àwọn babaláwo ìlú yẹn mú. Kọ́kọ́ bẹ̀rẹ̀ láti odù tó tẹ ìlú Ẹdó. Jẹ́ kó sọ ìtàn yẹn fún ẹ, kó sọ́wọ́ kó ẹ̀ṣẹ̀ wá lọ sọ́dọ̀ ọba nítorí pé àwọn ọba wa Kristẹn Muslim ló ti pọ̀ jù. Tó bá lọ sọ́dọ̀ Rashidi Olúwo fake ló máa gbọ́, ó máa da ọgbọ́pọ̀ lórí ẹrú ni. Nítorí náà ọ̀dọ̀ Àràbà ìlú lèèyàn kọ́kọ́ ń lọ, tá kọ́kọ́ sọ orú odù tó tẹ ìlú yẹn dó, tá kí odù yẹn fún ẹ, tá sọ ìtàn yẹn fún ẹ, tó máa rìkọ́ọ̀dù ẹ, wá gbéra lọ sọ́dọ̀ kábíyèsí kó wá lọ gbọ́ ìtàn. Ibẹ̀ ló máa ti mọ̀ pé bóyá kábíyèsí yìí ó ń fi ẹ̀sìn sọ ìtàn ni, àbó ń fi èrònú, àbó ń fi ti ìlú gangan bí ìlú yẹn ṣe ṣẹ̀ wá ló ṣe ń sọ ìtàn yẹn. Nítorí kò sí ìlú tó wà nílẹ̀ Yorùbá tí Ifá ò tẹ̀dó. Ifá náà fi tẹ̀lú kọ̀ọ̀kan dó. Ta ló máa gbọ́ lẹ́nu ẹ̀? Ọ̀dọ̀ Àràbà ìlú yẹn. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí, gbogbo wa lè gbá rìsáàṣì nípa ìlú wa. Ìwọ tó bá wà lábúrọ̀dù, o lè rán àbúrò ẹ, ọmọ ẹ̀gbọ́n ẹ, o lè rán lọ sọ́dọ̀ Àràbà tó máa ṣe fídíò, tó máa ṣe kọ́. Tá sọ odù tó tẹ ìlú Ẹdó, tá sọ ogbó ìtàn ibẹ̀ fún ẹ. Ẹ jẹ́ ká jí náà, ọgbọ́n àti òye Olódùmarè jogún ẹ̀ fúnran Yorùbá. Ẹ má rí láì lórí èèyàn kan kó wá máa sọ̀tàn ìlú yín fún yín. Ó máa fi ti ẹ̀sìn sọ. Èèyàn tó ń sọ̀rọ̀ nípa Ọ̀rúnmìlà tó wá ń sọ pé ànábì ló stop obìnrin nílùú Saudi, ẹjọ́ ta ló bí ìyá ànábì? Kí ló dé tó ṣe ti pa ìyá ànábì? Ìyàwó tí ànábì fẹ́, Kádíjà àkọ́kọ́, kí ló dé tó ṣe ti pa? Ìgbà tó bá yẹ pé ànábì ló stop obìnrin, ìgbà wo lálà bẹ̀rẹ̀ sí ń lo ànábì? 40 years. Ó dẹ̀ ti fẹ́ yàwó ẹ̀ láti for a long. Kí ló dé tí ọ̀pá ìyàwó ẹ̀ tó ọ̀pá ìyá tó bí ìgbà tó bá pòun ló stop obìnrin? Ẹ̀yin náà ẹ gbé sí làákàyè náà. Ẹ gbé sí làákàyè. Ìran Yorùbá ò gọ̀. Ó pèrè ẹ̀ ló pìtàn, ó sọ pé ànábì ló stop obìnrin. Ta ló bí ìyá ànábì? Ta ló bí ìyàwó ànábì? Kí ló dé tí wọ́n ṣe tó ṣe bẹ́ẹ̀ yẹn sáyé tó bá pé wọ́n ti ń pa obìnrin ní Saudi? Ẹ wá ń gbé sàkámà ń jẹ fáwa. Ẹ ń fi ẹ̀sìn, ẹ fi ń sọ ìtàn ilẹ̀ Yorùbá. Come on man. Ọmọ Yorùbá ti jí náà, ojú wa ti là náà. Orí ètò yìí tó bá gbé irọ́ wà wá máa já ẹ dànù nítorí pé ọgbọ́n àti òye ń bá wa gbé ń bí. Àwọn rúmọlẹ̀ náà dìde tán dín bí yìí. Kì í ṣe ibi tá máa pẹ́nu sọ̀rọ̀ sí. Àwọn ò ń ṣe kíní, ọmọ Yorùbá àtàtà ìran wa là ń jà fún. Ìran ilẹ̀ Yorùbá là ń jà fún, àdẹ̀ní jẹ́ kó bàjẹ́. Bẹ́ẹ̀ ni àní jẹ́ kó bàjẹ́ nítorí pé ọmọ Yorùbá àtàtà ni wá. Ìwọ tó bá fẹ́ bà ìtàn Yorùbá jẹ́, a máa dá padà fún ẹ nítorí àwọn tó ń gbọ́ wa. Tó bá jẹ́ pé òpìtàn Yorùbá, ẹ máa bọ̀ lórí TikTok ká béèrè question lọ́wọ́ yín. Àwọn ayé á mọ̀ wípé ẹ mọ̀ dò ìtàn jagunjagun nìkan lẹ́mọ̀, ẹ mọ̀ tán Yorùbá. Bó ṣe jẹ́ nìyẹn, mo ṣe làbọ̀rú, mo ṣe làbọ̀ ìbọn iṣẹ́. Ògbà tọ́ àsúrò ìwòrìwò fún ẹ ṣe. Bó ṣe jẹ́ gẹ́gẹ́ ni. Ẹ má bínú, tá bá ti ń tap ló máa ń wá sí òkè. Ṣé ẹ rí ọ̀rọ̀ ọlá yìí? Ó di ọ̀la káwọn tó ní ilé ayé kó jí wa sáyé. Ẹni tó bá ní ká má dé àní débá. Ẹni tó bá ní ká má dé, àwọn tó ní ilé ayé wá jákun ẹ̀mí ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ kò yí padà. Àwọn kan máa pariwo ìlọsíwájú ilẹ̀ Yorùbá nation. Àwọn kan máa pariwo kílẹ̀ Yorùbá dúró, kílẹ̀ Yorùbá dúró, kílẹ̀ Yorùbá dúró, kílẹ̀ Yorùbá dúró lójoojúmọ́. Ìwọ rárá ṣe mẹ́ún bíi Músùn. Láyé Àbáàsì, ó ṣe mẹ́ún bíi Músùn, ó ń gba mílíọ̀n bílíọ̀n lọ́wọ́ àwọn ọmọ Yorùbá.
ó ń gba mílíọ̀n lọ́wọ́ wọn, ó lù wọ́n ní jìbìtì, ó dẹ̀ ń pàtàràbó fún wọn, ó dẹ̀ ń pa ìtàràbó lẹ́bù, ó dẹ̀ ń pa á fún wọn, ó dẹ̀ ń bóbò wọn, wọ́n ní wọ́n sọ pé ọmọ sọ pé kó ń dáwó, ó fẹ́ lọ bá wọn mú tàn wá. Ta lórí tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ rí lórí program kó tó rí tó sọ pé kó tó sọ̀rọ̀ o ẹ dáwó fóun kó tó sọ̀rọ̀ o, kó tó sọ̀rọ̀ o ẹ ra fóun o, ẹ ra gbohùngbohùn fóun o, ẹ ra pátá fóun, ẹ ra aṣọ fóun. Ìwọ ń gbowó lọ́wọ́ àwọn ọmọ Yorùbá táwa ń kó jọ lójoojúmọ́, ìwọ rárá ń bíráàbù wọn, òun bíráàgádó wọn, òun yí wọn wọlé kìtìkìtì, ó fẹ́ lọ pàtó fún wọn. Ṣé ìtàn yẹn ṣé wọ́n ń gbé sínú rẹ́kọ̀dù tó ń padà ń sọ́dọ̀ owó ni? Láyé àbáàsì ó ní YouTube, ó monetize, ó ní Facebook, ó ń gbowó, gbogbo ló ti ń gbowó. Wà wá dúró ní Facebook, ó máa sọ ìwọ gbowó, YouTube ẹ̀ ń kọ́ ò gbowó lórí YouTube ni, ó gbowó lórí YouTube ni. Mo bí ẹlẹ́rìí tó bá ná àágùn ojú ẹ, àágùn ọwọ́ ẹ, tó bá lọ fi gbàtàn, tó bá lọ fi kọ̀tàn bá àwọn èèyàn ṣe ń ṣe nù, tó bá mọ̀ kò sẹ́nibọ̀dì tó send it out, nobody tó rán ẹ níṣẹ́, wà á ná owó àpò ẹni, owó oúnjẹ ẹ ló máa ná, àbí kò ta àwọn àkàrà ṣáná wọlé tó ń wọ̀ kiri. Wà á náwó àpò ẹ tó ló ní YouTube máa fún ẹ lówó. Yes, ó ní YouTube máa fún ẹ lówó. O monetize YouTube page ẹ. O monetize YouTube page ẹ, ó ń gbowó ń bẹ̀. O ní right àti gbowó lọ́wọ́ ọmọ Yorùbá kan. O dẹ̀ lè ṣe program rí kó sọ̀rọ̀ pé Yorùbá nation máa dúró rí torí Muslim ni ẹ́. O ń ṣọmọ ilẹ̀ Yorùbá. Yes, èèyàn lè wà nílẹ̀ Yorùbá kó dàgbà kó má rí irú bó ṣe dàgbà sí. Wọ́n rí ẹ̀tọ́ bí sílẹ̀ Yorùbá tó ti pé 80 years. O ní 100 wà ńbẹ̀ tí ò dẹ̀ kì í ṣọmọ Yorùbá ni. Ojú òfẹ́rú ẹ̀kú. Àìmọye ọmọ Yorùbá tẹ̀ ṣọmọ Yorùbá. Àwa máa ga ẹnu. Àwa máa ga ẹnu ka orí mídíà lójoojúmọ́. Ever sọ wípé àkáǹtì mi ni ẹ máa fowó sí rí. More than 7 years lórí mídíà. Ever sọ wípé àkáǹtì wa rẹ̀ ẹ máa fowó sí. Ṣe program rí kíní. Ẹ wo orú ọ̀rọ̀ tí bàbá wa Àánú sọ. Wọ́n rẹ́ni tó wà lórí mídíà tó yẹ pé òṣìra ta márayọ̀ ló ń ṣe. Ẹ débẹ̀ ẹ mówó jáde, ẹ máa ra lion, ẹ máa ra kìnnìún, ẹ máa bless wọn pé ohun tó ń ṣe dáa. Ẹ máa encourage wọn with your gift tẹ́ ń fún wọn. With gift tẹ́ ń rà fún wọn, encourage ni téèyàn bá ń ṣe program, tẹ́ bá ń ra gift fún, encourage ẹnìyẹn ni pé n tó ń ṣe ó tẹ́ yín lọ́rùn kó múra sí. Èèyàn máa ṣe rádaràda lórí mídíà, ẹ máa kíwọ́ bàpò, ẹ máa ra nǹkan fún tó dẹ̀ pé dátijàti ló ń ṣe, n tó ń ṣe òun lọ síwájú wá bá yín. N tó ṣe òṣèṣò rere fún yín, n tó ń sọ kò mú ìlọsíwájú wá fúnlẹ̀ Yorùbá. Ẹ máa kíwọ́ bàpò, ẹ máa níyà játijàti tó ń sọ yẹn múra sí kó máa sọ. Ẹ máa ṣíà, ẹ máa táàpù, ẹ máa pe ẹ máa gbé. Àwọn òfin kan sẹ́nu báyọ̀ sọ̀rọ̀ ń bí èèwọ̀ ni fún wa. Àwọn èéfì kan sẹ́nu báyọ̀ sọ̀rọ̀ á gbọ́dọ̀ lò, èèwọ̀ ni. Torí nǹkan tó bá ti lò kìí ṣe tẹ́lifọ̀dì bá fún ẹ ní 1 naira tó bá tọ̀ nǹkan látọ̀ bá fi gbà jáde ó ti dalẹ̀, ó dalẹ̀ ìran rẹ, ó dalẹ̀ Yorùbá bó ṣe fi kọ́ èmi nìyẹn. Tẹ́ bá wá rẹ́ni tó ń ṣe program tí ò tọ̀ nǹkan lá fún yín, tí ò pohùn dà fún yín, ẹ ní finú fẹ́ dàn kẹ́ bless ẹ pé ọmọ tó ń fojú ṣe, tó fara ṣe, tó fi gbogbo ẹ̀ ṣe fún ìran rẹ̀ yìí. Ra sí ó káre àfẹn tó bá pohùn dà. Ẹ̀yà ẹgbẹ́ kan ẹ̀wọ̀ ẹni fún mọ́mì. Ṣé mọ́mì ló ní pé kí n fi ṣe? Mọ́mì ló ní pé kí n fi pè. Wait, òun ni. Ṣebí òun leléyìí?
Yìí báyìí ni ending. Màá dàbí ajá tó wà nǹkan láti ní. Pàtàn bàbá ńlá bàbá rẹ̀ ẹni kó náà pàtàn bàbá ńlá bàbá rẹ̀ kárí ẹ rí pé ìran rẹ̀ Fúlàní ni. Yes, Fúlàní ni to the core. Àwa máa ní kẹ́ máa mówó jáde kó wá máa fi pàtàn. Èmi ò ṣe ní pé ẹ gbọ́dọ̀ ra fóònù fún mi kémi tó máa ṣe program, ẹ gbọ́dọ̀ ra laptop fún mi kémi tó máa ṣe program. Ta lẹ rí bí kò sọrú ẹ̀ rí. Àbí náà ti rí ohun tí a mú wá fún wa lénìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV. Ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa. Ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí. Títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.